káàsán mo kí ẹ̀yin èèyàn mi ní Yorùbá Nation káàkiri àgbáyé ẹ jọ̀ọ́ o ẹ̀kọ́ gbígbóná ń fẹ́ sùúrù o ẹ̀kọ́ gbígbóná ń fẹ́ sùúrù o ẹ wo fídíò kékeré yìí. yóò bá jí ní gbogbo ẹ̀sẹ̀ yóò ní débi mọ́ ẹgbẹ́ mi lójó dáa lọ yọ̀lẹ̀ tẹ́tọ́ bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ lọ́rùn ọ̀dọ̀ tó bá fẹ́ gbé wọ́n fẹ́ gbé lọ fẹ́ sọ̀rọ̀ wọ́n ti sọ adé lẹ́yà gbòòrò wọ́n ti sọ adé lẹ́yà gbòòrò náà ní àjàrà ní àjàrà lórí odò àníṣe náà wà ní àwọn olórí ló wà ń tẹ̀ra àgbẹ̀lẹ̀ ní bàbá yàdé máa ń jọ gbogbo gbà máa ń sọ ọ́ ti yàtọ̀ nígbà òṣèlú ti dé ó ní àmọ́ bí wọ́n lọ wọ́n jẹ́ àmọ́ bí wọ́n lọ lẹ́yìn ìyàwó Abíọ́lá yìí nìkan gbogbo àwọn yòókù wọ́n jẹ́ àmọ́ bí wọ́n lọ ẹlẹ́tọ̀ ni wọ́n kàn tẹ̀ wáyé wọ́n ti gbó lọ́wọ́ Tinubu. ẹ má jẹ́ aṣọ bẹ́ẹ̀ bí wọ́n ti gbó gbogbo ẹ̀kọ́ ẹ má sọ bá àwọn ẹ̀kọ́ mímú fẹ́ sùúrù ẹ̀kọ́ mímú fẹ́ sùúrù àbí ẹ̀kọ́ gbígbóná fẹ́ sùúrù àbí. Ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ jẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ọmọ láìkí fídíò ní yo. Fídíò yìí máa rìn gidi gan. Ayọ̀ lè yí náà ranjú o. Ẹ wò mí o, wọ́n lé mi gan òtún séèfù o. Ẹ wò mí o, wọ́n lé mi gan òtún séèfù o. Olórí ògbógbò ṣe ń láwọn olórí ògbógbò tó jẹ́ ṣe pàtí kan bẹ́ẹ̀. Wọ́n mú mi ṣeré ní yẹn ń sọ ní bọ́ọ̀lù àní sẹ́wọ̀n wọ́n fi mi ṣẹlẹ́yà láàrin èrò. O ní mú fúláàgì wa lọ, á gbà padà. Ọba bá gbà kẹ́ fúláàgì tó òfin ẹgbà fúláàgì. Ẹgbà fúláàgì Bueno. Àwọn èèyàn para o. Mo rò pé rí bẹ́ẹ̀ náà ni àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn náà máa ń ṣerú nǹkan báyìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ gbé òpó Yorùbá Nation dání tẹ́ ẹ sì mú dání tọkàntọkàn mo fẹ́ ká fura o ká fura ká dẹ̀ ṣọ́ra. Mo ti wọ́nu wa lẹ́ẹ̀kan pé ká ṣọ́ra wa lórí bá a ṣe máa blame ara wa unnecessarily. Ẹni tó bá ṣe a lè báwí kò sí tó sọ pé ká má bá ẹni tó bá ṣe wí torí kò sí àṣẹmọ́lù kò sí nǹkan tó sọ pé ká má bá a ṣe rí gbogbo nǹkan tí wọ́n bá ti gbé wá ní gbígbóná ló máa ń jọ wá lójú nínú Yorùbá Nation wa yìí. Ẹ dákun kí ló ṣe wá ná ẹ dákun kí ni nǹkan wà lójú ná gbogbo àwọn tí wọ́n wá make millions nínú Yorùbá Nation ọwọ́ kan tí wọ́n sáré wọlé náà ní wọ́n sì gba millions wọn náà sì jáde. Ẹ̀yin èèyàn ṣé kì í rántí ìtàn ni ẹ dákun sáà kì í rántí ìtàn ni ẹ̀dọ̀gbìn lọ́tẹ̀ baba ló ṣàjọ sí alágbára ọ̀rántí ìtàn àrántí ìtàn alágbára náà ni. Ṣé gbogbo yẹn ti àgbàgbé Pastor Felix yẹn gbogbo yẹn tó ti gbàgbé àwọn kọ̀ọ̀kan náà tó tún jọ Pastor Felix tí wọ́n sáré wá sínú struggle yìí. Wọ́n á máa sọ̀rọ̀ bí ẹni pé wàhálà ọ̀sẹ̀lẹ̀ sí ó lọ rán uniform ó fi ń dìsí fún wa
àwọn kan dẹ̀ ń sọ lábẹ́nú àfẹ́ sọ síta wípé dìsífà lélẹ́yìí o pé eléyìí dìsífà ni o tá a bá sọ síta jọ náà lọ́hùn tó bá ti torí ẹ̀ ní ọ̀dà ohun ṣe mọ́ ó ti gbà àwọn owó tó fẹ́ gbà kó lóhùn ṣe mọ́ àwa lẹ́ẹ̀mọ́ bú lónìí o àwa lẹ́ẹ̀mọ́ bú lónìí pé àwọn lágbájá ni wọ́n lè nà ṣùgbọ́n gbogbo ń táwa ní ìgéèsì ẹ̀ inú wa lásán ló wà tó rà mọ̀ pé ń tẹ́ ẹ bá gbé dání tó bá ń ka yín lára lọ́wọ́ kò sí tẹ́ ẹ̀ lè ṣe nítorí ẹ̀ èèyàn sọ fún mi wípé òun ti káwọn ọmọ ogun jọ òun ti ra yúnífọ́ọ̀mù ọlọ káwọn èèyàn bíi mẹ́ta kan jọ ó multiply ẹ̀ equipment la máa ń fi ṣerú ẹ̀ tí èèyàn mẹ́wàá bá dúró tẹ bá fẹ́ sọ èèyàn mẹ́wàá yẹn di èèyàn 2000 ó ní táwa fi ṣe iṣẹ́ tiwa ni now ó dẹ̀ dìsífù yín tó fi di multimillionaire níjọ́ kìíní àná ó sọ fún yín pé ìbò Èkìtì kò ní wáyé àbí ẹ̀kọ́ ló sọ fún yín ó níbo Èkìtì ò ní wáyé kò sí bàbá ẹni tó lè jẹ́ wáyé ibi tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní tú àṣírí ẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn ìbò Èkìtì wáyé wọ́n ṣe ìbò Èkìtì àti ẹ̀gbọ́ pé Ọ̀fọ̀n fi ìrùnà gbá pẹ̀lú gbogbo bó ṣe lérí tó yẹn nǹkan kan ò tiẹ̀ sí àti ẹ̀gbúrò pé ó yọjú síbi kan ìyẹn lọ ó tún sọ tọ̀sún àwọn aláìmọ̀kànmọ̀kàn tó rọ̀ tẹ̀lé wọ́n tó ń dáwó jọ fún ẹ̀dẹ̀ ti gbàgbé pé ibẹ̀ ni náà ló sọ pé ìbò ní wáyé lẹ́kìtì sí bíbó Èkìtì lọ wáyé kí ló tà tọ́pọ̀lọpọ̀ nù wa ò ní ronú ná kí ló tọ́pọ̀lọpọ̀ wa ò kì í lè ronú jinlẹ̀ ẹ má bínú ẹ̀yin ọlọ́pọlọ tẹ́ wà nù wa ẹ má bínú o ẹ̀yin gangan kọ́ ni mò ń bá wí o àwọn tí kì í lè ronú kanlẹ̀ láàrin wa àwọn ni mò ń bú o ó tún wá sọ fún wa wípé election ọ̀tún kò sí bọ́n ṣe máa ṣe kò sí ọgbọ́n tó máa dá sí òun ò ní gbà kí wọ́n ṣe election kò sí ti jẹ́ election wáyé ẹ̀dí ìwádìí lọ́sùn látijọ́ náà ṣe rí mọ́ ó ti kó iye millions tó fẹ́ kó ṣùgbọ́n àwọn èèyàn tó máa sọ àwa táwa ń sọ òótọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alálùbáríkà kọ̀ọ̀kan tó máa ń sẹ́ndì owó kéékèèké sí wa ẹ fi ra nǹkan ẹ fi ra epo ẹ fi ra kìnní tí wọ́n ń sustain irú wa torí ọ̀pọ̀lọpọ̀ irú èmi iṣẹ́ yẹn bí à ń dẹ́yẹ sí ní tiwa mbẹ́ ṣùgbọ́n tọ́rọ́kọ́bọ̀ yẹn náà wọ́n fi ń sustain movement mi èmi náà dẹ̀ tó ń lò nínú tọ́rọ́kọ́bọ̀ tó ń fún mi yẹn mo fi ń liberate àwọn èèyàn mo fi ń kọ́ àwọn èèyàn lọ́gbọ́n mo fi ń jẹ́ kí wọ́n rí bí ọjọ́ iwájú Yorùbá nation ṣe máa rí mi ò sọ pé tọ́rọ́kọ́bọ̀ yẹn ràn mí lójú in every 50,000 mo ná 30,000 síta Ọlọ́run tẹ̀ gbọ́n kan tí mo sọ in every 50,000 màá ná 30,000 síta Ọlọ́run dẹ̀ gbàdúrà yẹn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n ẹ̀ ní rírú àwa torí kì í sọ̀rọ̀ jìbìtì yẹn là bá wọlé tọ́pẹ́tẹ́pọ̀lọ̀ jìbìtì yẹn là bá wọlé ni n tà ń sọ ìkọ́nà àmà sọ irú wa iná láti di multimillionaire torí pé sẹ́mọ̀ pé iṣẹ́ tiwa à ń jókòó à ń kọ sórí ni tí n bá fẹ́ dì sí fún Yorùbá nation màá jókòó sínú ilé mi ó máa take me some days màá kọ story màá dẹ̀ act ẹ̀ fún yín ẹ̀yin ni film participant yẹn ẹ̀yin ni crowd tí mo máa lò ẹ̀yin náà ni ọwọ́ yín náà mo dẹ̀ ti fẹ́ gbowó mi nídìí kékeré kan kọ́ra ẹ̀yin lọ́díẹ̀sì ẹ̀yin ni actor and actresses tẹ́ ẹ máa tẹ̀lé mi tí máa fi ya script tí mo fẹ́ yà láti gbowó nínú ẹgbẹ́ yìí ṣùgbọ́n tírúwa náà bá gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ tírúwa náà bá ṣe mistake ẹ máa fojú fò rẹ́ kọ̀ọ̀kan ẹni tó kó billions lọ yẹn ẹ dákun bò lọ́wọ́ àǹbò lẹ́gbùrú èsì wọn báyìí ẹ dákun gbogbo owó tí wọ́n fún kílẹ̀ lè ṣe lórí
ẹ rántí pé wọ́n mọ̀ ra mọ́tò fún àwọn kan mọ̀ ra mọ́tò fún àwọn kan mọ̀ ra bọ́ọ̀sì fún ẹ dákun ṣe ti gba bọ́ọ̀sì yẹn padà ẹ ṣe jẹ́ ká ní sùúrù ẹ̀kọ́ gbígbóná máa ń fẹ́ sùúrù ẹ wo àwọn bíi mélòó kan tẹ́ ẹ wò tán nínú fídíò mi bírú wọn bá kù nínú ẹgbẹ́ yìí ẹ tó bá fẹ́ lọ́ máa lọ gbogbo ẹnu ni mo fi sọ́ọ́ ní ìsámàrà prósẹ́sì ní ọ̀rọ̀ nǹkan táwa ń lé yìí àwa dẹ̀ rẹ́dí àti fọ́lò prósẹ́sì yẹn abẹ́ gbọ́rọ̀ aláìníláàkáì tí wọ́n sọ wọ́n ti gbowó lọ Tinubu ẹ dàpọ̀ ẹ kí ló dé tá a máa ń ronú bíi ẹni tí ò lè dórí rònà àwọn wo ló gbowó lọ Tinubu kó mẹ́ńsàn o kí ló tí ò mẹ́ńsàn pé lágbájá àti lẹ́gbàdàn lọ àbí tí inú kàtẹ́ wa sọ pé ẹnìkan lọ gbowó lọ Tinubu tó ti mìíràn wípé gbogbo àwọn leaders yẹn náà gbowó yẹn ẹ ká ní ẹyọ ẹnìkan ó tiẹ̀ wá kó nínú ẹgbẹ́ yìí ọlọ́gbowó nínú ọlọ́wọ́ Tinubu olóṣèlú pé mọ́tò fún Tinubu ọlọ́gbowó lọ olóṣèlú ṣé àwọn àgbààgbà tẹ́ ń kó wàsọ̀dí nínú ẹgbẹ́ àwọn ni wọ́n sì jìyà ẹ̀ àwọn láàmú ṣépè fún ẹ dẹ́kun kéde túmọ̀ ẹ jọ mo fi orúkọ Ọlọ́run bẹ̀ wá ẹni tí o ẹni ìwọ tó o bá mọ̀ pé o ní ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ kúrò níbí ẹ lè dàárín wa rú ẹ má da structure tó wà nílẹ̀ irú náà ẹ má da structure tó wà nílẹ̀ irú ẹ kí n tiẹ̀ ronú rárá ni kí ló tà kí n ronú every small thing báyìí àti gbàsódì every small mistake báyìí wọ́n ti gbowó ni ẹ tí ìzà ẹ̀yin bàbá wa tí ẹ wà lókè àtẹ̀yìn ìyá wa tẹ́ wà lókè ẹ wo tẹ́ ẹ bá tètè fight kiri yìí ọlọ́mọdé ọjọ́ pé ní òtún wa o tẹ́ ẹ bá tí disgrace èèyàn méjì mẹ́ta pé kí lọ́wọ́ wá ta ló pe ẹ̀ ń bí tẹ́ ẹ bá tí disgrace èèyàn méjì mẹ́ta kí ẹ̀yin gangan máa sọ̀rọ̀ lẹ́kọ̀ọ̀kan tàbí bóyá pa ẹ̀yin ni ó máa sọ̀rọ̀ ni táwọn olóṣèlú kí ló dé táwọn olóṣèlú ní pa olóṣèlú ni ó sọ̀rọ̀ ntọ́gẹ́ ẹ̀dẹ̀ ẹ̀rọ ló sọ wọn dẹ̀ ní kóòtù ọ̀gá ìpọ́gẹ́ ẹ̀ ló sọ wọn orúkọ pa ni wọ́n máa dá kí ló dé àwọn náà ṣerú yẹn so that tẹ́ ẹ bá rí nǹkan tó rọ̀ǹgì lọ́tọ̀wọ́ members tí ẹ̀ẹ́dẹ́ fẹ́ tí ò wù yín kọjá pé ẹ̀yin lè máa attack wọn direct fúnra yín kí ló disturb wa láti mọ̀nà pa ẹ̀yin ni ó sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ yẹn tọ́rọ̀ yẹn bá fẹ́ yíwọ́ ńgbà míì gan àwọn polisi àmọ́ ń dínà wọn láwọn ọmọ ń pa ẹ̀ kò dẹ̀ nítorí ẹ̀ lé pa rẹ̀ tòró mọ̀ pé nǹkan táwọn jọ mọ̀ ní kò nítorí ẹ̀ lé sẹ́rí àwọn nǹkan kan wà tá a ní láti adapt sí náà ẹ mọ́ jẹ́ àwọn kan máa gba one way lọ kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá ti rí wọ́n ti gbowó náà ni ẹ̀dẹ́ tẹ́ bá lẹ̀ ti gbowó ẹ̀yin náà ti hàn lẹ̀ ti gbowó àtọ́wá tábà ti rẹ́nì kankan sọ̀rọ̀ lọ́dọ̀ yín tó máa túmọ̀ sí fáwọn àwọn òpònú míì náà nìyẹn bí ẹgbẹ́ ti lọ gbowó náà ló máa túmọ̀ sí ṣé ẹnìkan lè lọ gbowó lọ olóṣèlú kọ́ máa practice nínú ẹgbẹ́ yìí nínú Yorùbá Nation ó gbowó lọ olóṣèlú ó wá ń practice ẹ̀ ní ó wá ń ṣe Yorùbá Nation ṣerú àwọn yẹn ṣé wọ́n máa pé oṣù méjì kan tó mú wọn kúrò ní ṣé sáwọn èèyàn míì kan máa ń sọ̀rọ̀ báyìí ṣé ọpọlọ ti tán ni ọpọlọ ń yòrò ni ẹ má jẹ́ ká fi ọwọ́ ara wa fa ìjọgọdí báwo táwọn àwọn kan máa pariwo wọ́n ti fẹ́ ṣe election ṣé ìgbà tá à ń wá Yorùbá Nation lọ́wọ́lọ́wọ́ ṣé kò séèyàn ní presidency ni ṣé election ò sí ni ṣé gbogbo ibi tí wọ́n ti agitate fún àwọn fẹ́ dá dúró tọ́lọ́ ń dẹ̀ ṣe tí wọ́n dá dúró ṣé kò síjọba lórílẹ̀‐èdè yẹn ńgbà tí wọ́n dá dúró ni kí ló tẹ̀ máa ń tan àwọn èèyàn jẹ ẹ̀ẹ́dẹ̀ máa ọpọlọ tí ò sí mẹ́rin rárá ẹ̀fẹ̀ máa fi túùsì àwọn èèyàn tó lọ́pọlọ tí lọ kí ló dé àwa náà tá a lọ́pọlọ míì náà gbà míì a kàn fọ́ọ̀lù fún a very simple thing a kàn fọ́ọ̀lù sí làwọn náà mọ̀ sọ́nà dandan káàkiri ẹ dákun bápẹ́ ọ̀bá ṣe é san ṣebí a máa ṣe ń kálérí ẹjọ́ sà àtọkùnrin àtobìnrin èmi bẹ̀ wá ni o ìwọ́n tó bá fẹ́ bá bí ìjẹba kúrò a nídìí ẹ o ẹ mọ́ deceive wa pé tí a bá selection ní
2023 kò ní sí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé àwọn ìjọba ò kì í sí ní gbogbo ìlú tí wọ́n ti ń rí òmìnira ara wọn gbà yẹn ni àbí ẹlòmíì ò tiẹ̀ lọ́pọlọ ni ẹ dákun ẹ sọ ìlú tí wọ́n ti rí self determination ìgbà tíjọba kan tọ́jọ́ pé gbà tíjọba ọ̀ exist ni wọ́n rí gbà kí ló tà ń tara wa jẹ kí ló tà máa fi ọ̀rọ̀ rádaràdà ọ̀rọ̀ tí èso ọ̀rọ̀ ọlọ́pọlọ àti máa fi kó àwọn èèyàn jọ àti máa fi disturb àwọn èèyàn ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mọ̀ èmi ń pè wá o tó bá kọjú sí wa ẹjẹ́ àta o tó bá kọ èyí sí wa ẹjẹ́ àjànlọ́fà o tó bá ti wá kó àwa ara wa nìkan ẹ jẹ́ ká tún èrò ara wa pa o ọgbọ́n tí wọ́n fi kọ́lé tí ilé yẹn fi ró gẹ́gẹ́gẹ́ kò tó ọgbọ́n tá a fi sun oorun inú ilé náà lásán falala o kò tó ọgbọ́n tá a fi ẹ̀yin ilẹ̀ àlá o àwọn tí olóṣèlú kó sàárín wa ẹ̀yin ilẹ̀ àlá o wọn láti máa rí wa divide ok àwọn tó ń sọ̀rọ̀ yẹn kí lè àsọ̀rọ̀ àṣì pé kì í sara àwọn tó olóṣèlú wọn wá tó àwọn tó sọ̀rọ̀ kékeré sì tẹ̀ wò lọ́wọ́lọ́wọ́ yẹn kí là sọ láti pé ok níṣẹ́ àwọn èèyàn máa pariwo káàkiri pé àwọn èèyàn wọ́n ti ń sọ flag wọn nù wọ́n ti ń ṣe kíní kan wọ́n ti ń complain lórí ara wọn ṣé inú àwọn olóṣèlú yẹn ọmọ àdòlè àbí ọmọ bàjẹ́ ṣé bí nǹkan tí mo fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìyá onítìrí nìyẹn pé ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ àná pé tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àdẹ́rẹ́ nìkan àbá ṣeré kí wọ́n tiẹ̀ yé yọnu sí wa pé àárín wọn ò tòrò ẹ dákun ọdún wo làárín wa tó fẹ́ tòrò náà ọdún wo làárín wa tó fẹ́ tòrò ẹdún náà ṣé èbú ni la kàn bìlíf bá fi gbà tó ń bẹ tẹ́lẹ̀ yìí ṣé èbú ni tó bá jẹ́ pé èébú ni èébú yín tẹ́ ti ń bú ọba tẹ́ ti ń bú jòyè tẹ́ ti ń bú àwọn olóṣèlú tẹ́ ti ń bú bá tẹ́ ti ń bú àwò láti ọ̀yọ̀jọ́ yìí ẹ dákun ibo ló gbé wa dé ẹ sọ rìsọ́ọ̀tì ẹ̀yọ kan bí ó ṣe wípé ó ń kó wàhálà àbágbèsè ayé wa nígboro irú àwa ń sẹ ó lè lu gádùn ìtàgé lọ ó lè lu gádùn ìtàgé lọ kí ni wọn dẹ̀ fi ń bẹ̀rù àti lọ sí gádùn gbogbo tẹ́ ẹ ti sọ síta náà gbogbo tẹ́ ẹ ti sọ gbogbo tẹ́ yìí bá sọ Yorùbá nation ló sọ gbogbo tí àwọn èpè àwọn orí burúkú tẹ́ ẹ máa ń ṣe káàkiri yẹn gbogbo tẹ́ ẹ bá sọ Yorùbá nation ló sọ ṣé bẹ́ẹ̀ yẹn ọ̀kàwé ti pọ̀ nínú ẹgbẹ́ yìí ẹ dákun kí ló ọ̀rọ̀ àwọn èèyàn ń yà mí lẹ́nu ẹlòmíì máa ń interview ẹlòmíì gan máa pè mí tí màá dẹ̀ mọ̀ pé eléyìí kàwé èmi ò kájú primary six lọ ẹlòmíì á pè mí màá dẹ̀ máa rí ẹni ẹgbẹ́ eléyìí bóyá doctor àbí professor nínú bó ṣe ń bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó máa sọ kò ní jọ ọ̀rọ̀ ẹni tó ó máa jọ ọ̀rọ̀ ẹni tó gba iléèwé kọjá ṣùgbọ́n tí iléèwé ò gba ara rẹ̀ yóò gba iléèwé tẹ́rí tá a bá pass through school tá a bá jẹ́ kí school pass through wa àkàwé kò sọ́pọ̀lọ́ kankan bẹ́ẹ̀ ẹtẹ́lómi máa ń sọ láwùjọ ó yẹ káwọn ọ̀rẹ́ mi lè pè é ẹni tó sá fún ẹtẹ́lómi ọmọ sọ àwọn nǹkan tí o lè substantiate àwọn nǹkan tí o ní ẹ̀rí àrídájú àwọn nǹkan tó lè sọ pé báyìí ló ṣe rí wọ́n dẹ̀ máa fi dìsífù wa nínú Yorùbá nation á dẹ̀ máa forfeit ẹ wo ẹni tí ó bá ṣe é ṣe kó dúró ẹni tí ó bá lọ kó máa lọ ànídìírú ẹ̀yin rádaràdán tẹ́ máa sọ̀rọ̀ wọ́n ti lọ gbowó wọ́n ti lọ ṣe kíní ànídìírú yín mọ́ ẹ̀yin àgbààgbà kan náà tí ó kù díẹ̀ káàtó ní òkè ẹ̀yin náà adapt ẹ̀yin náà adjust ẹ̀yin náà ti ronú pé so possible kéèyàn lọ gbowó lóṣèlú kọ́dẹ̀ jókòó sínú Yorùbá nation sọ pé tó bá ti wà nínú Yorùbá nation ó ti kọ ìṣó lóṣèlú nìyẹn tí ì bá ti sára àwọn tẹ́ ń rán wá ìwọ tó bá ti wà nínú struggle ọ̀tá olóṣèlú nìyẹn bó jẹ́ pé àwa kan wà tá a wà òkè búyàn mi ń bú ọba mi ń bú jòyè mi ń bú olóṣèlú ṣùgbọ́n àwọn tó ń bú àwọn ọmọ ìyá mi ni wọ́n torí gbogbo àwa tá a wà ní Yorùbá nation ọmọ ìyá ni wá láwa tá à ń fi tọkàntọkàn ṣe ọmọ ìyá ni wá so bóòlù ọmọ ìyá rẹ àkọ́bí ìyá rẹ ó ṣe wá sọ̀rọ̀ tí àbíkán ó ní kó kàn wá òun ò mọ̀ ń pa ẹ̀ o
so gbogbo tí àkọ́bí bá ti sọ tàbí tábìlì kan ìbá ti sọ àkọ́bí náà ló sọ so ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló ti ń dojúkọ wá ìṣòro tí mò ń sọ pé ó ń dojúkọ wá ìṣòro ká má wá sóko parun ni Ọlọ́run Olódùmarè ò ní jẹ́ ká wá sí oko parun kí ló dé tá a ran àwọn aláìlọ́pọlọ lọ́wọ́ kí ló dé tí a ní yọ ìpín lójú báyìí ká wá fi ojú pé kó ohun tó ń ṣe kí ló dé tí gbogbo ọ̀kí lè panu pọ̀ láti sọ̀rọ̀ burúkú fún àwọn tó máa ń sọ̀rọ̀ ràn wọ́n ilé ayé náà làwà tẹ̀ fi ní Sunday Igboho ti gbà wọlé ilé ayé náà làwà tẹ̀ ní bàbá wa Akíntóyè ti gbà wọlé wọ́n lé èèyàn nílé èèyàn ò sí ní mo sọ fún yín nínú kìíní tó kọjá lọ pé pálásì ni Chief Sunday Igboho ń gbé even kó tó kọ́ ilé rẹ̀ tuntun pálásì nílé tó kọ́kọ́ ń gbé pálásì nílé tó kọ́ tẹ́ ẹ bá débẹ̀ àwọn mọ́tò 60 million nínú ilé yẹn mo wọbẹ̀ dáadáa nínú ilé àkọ́kọ́ àti tẹ̀kejì yẹn nìkan náà ni ẹ̀kan ni mo wọbẹ̀ ẹ̀kan níjọ́ tí olóyè Sunday Igboho ní kí èmi àtàwọn Fẹ́mi Adébáyọ̀ àti bóyá pẹ̀lú ọdún àti àwọn kankan pé ká lọ sí ọ̀dọ̀ ẹ̀ bóyá lọ invite wọn fún kankan jọ yẹn náà ẹ wá ní kájọ dé ibi ilé tuntun yẹn wọ́n dẹ̀ ti parí ẹ̀ ẹ̀rù Ọlọ́run bà mí ewu bí tí Sunday gbé sọ lójú yín náà ó ń gbowó ni lójú yín ó ń gbowó àbí nígbà àwọn ọmọ tó ń sọ̀rọ̀ sí wọn ní àwọn àgbààgbà wọn ti gbowó àwọn wò làgbààgbà tó ju àwọn èèyàn lọ ẹ dákun ẹ sọ kí ló dé a fẹ́ discourage àwọn aṣíwájú wa náà kí ló dé a fẹ́ fa ẹgbẹ́ ìyá jálajàla èmi kàn máa ẹ wo ẹ̀yin diaspora ẹ má jẹ́ kékeré ọ̀ka yín lára alákàájú o mo sọ fún yín wípé àìkánjú lábẹ́ tó gbóná o tá a bá ti kánjú lábẹ́ tó gbóná yóò jó wa láwọn àwọn yẹn ó dẹ̀ ti nú egbò bẹ́yẹn bẹ̀rẹ̀ táàbù tọ́ bẹ́yẹn bá tutù tá a bá fẹ́ jẹ́ ṣé mọ̀ pé àwọn tó ti légbò kò ní fẹ́ ata tẹ́ bá fi ata sí ẹ̀ nílé jẹ oúnjẹ yẹn mọ́ tẹ́ bá fi ata kan àwọn yẹn oúnjẹ ò ní ṣe é jẹ mọ́ náà kí ló ta wá ń kánjú jẹ tá à jẹ́ kó kúkú tutù kárí aráyè gbọ́n sí ẹnu ẹ wo ẹ̀rù yẹn ń bà mí o ẹ̀rù yẹn ń bà mí ò sí lára àwọn èèyàn tó fẹ́ gbèrè tìjú o ìwọ tó bá fẹ́ gbèrè tìjú ọ padà gbèrè tìjú yẹn o ìwọ tó jẹ́ pé nítorí ikú ò lè rówó ló fi wá ọ padà gbèrè tìjú tó bá ti ṣe nítorí mo sọ lẹ́ẹ̀kan pé mi ò gẹ̀ẹ́sì pé àwọn èèyàn kan tó wá tó jẹ́ wípé kì í ṣe pé iṣẹ́ wa náà ń ṣe but wọ́n propagate wa program wọn tó ń ṣe àwọn èèyàn máa gbọ́rọ̀ Yorùbá Nation mẹ́ ṣe mọ̀ pé story ni story jẹ́ àwọn kan believe pé àti good o àti bad o tó bá ti ó ń promote orúkọ ẹnìkan ni ṣùgbọ́n irú nítawà gbé lọ́wọ́ ìké kò bad ò promote ẹ̀ o bad ò promote ẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa fìmọ̀ ṣọ̀kan ká gbà wípé ilé ayé yìí ò tó nǹkan ìwọ ni pé gbogbo ẹni tó bá ti ṣe nǹkan kan tàbí tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ìwọ ni ká máa allege pé wọ́n ti gbowó bàbá ìyáláyà yín èwo ló gbowó náà ẹ dárúkọ bàbá ìyáláyà yín tó gbowó àtọwọ́ ẹni tó ti gbà náà ẹ wo ẹ̀yin tẹ́ níláárí nínú Yorùbá Nation ẹ má bínú o pé nígbà míì àwọn ọ̀rọ̀ àṣà máa ń tẹnu mi jáde sẹ́nu pé máa lè yẹn ní òrìlú tí ò ní bí bákan náà máa lè yẹn ní wọ́n bẹ̀ tí ò ní gbà ṣe ta ló mọ̀ pé mo tún lè padà sọ nǹkan tí mo sọ rẹ lórí ọ̀rọ̀ ìyàwó onítìrì ṣùgbọ́n nǹkan tí mo sọ kì í ṣe wípé n tó dùn mí lọ́rọ̀ àwọn òdò mi mọ́nà nǹkan tí mo rò náà ni wípé eléyìí ò dá ayọ̀ sọ̀rọ̀ igi yóò dá ayọ̀ sọ̀rọ̀ tọ́wọ́n ò dá ayọ̀ sọ̀rọ̀ igi wo la wá fẹ́ fi koná tómi ó fi hó tàbí tómi ó fi jẹná nǹkan tí mo rò nìyẹn pé at least àwọn náà ń sìn kíní yẹn ti jájọ wọn lọ́wọ́ wọ́n ti rí reaction àwọn èèyàn bọ́ a kì í lé ọmọ búburú fún ẹkùn pajẹ torí wèrè tìta láti fi ní tilé tí n bá sọ pé torí wèrè tìta mi ò bú anybody èmi gangan ara wèrè tilé lèmi ara wèrè tilé tẹ̀lé sí sílẹ̀ fún àwọn wèrè tìta tó bá fẹ́ wọlé lèmi náà so ní Yorùbá fi sọ pé bá a ṣe ní wèrè tìta bẹ́ẹ̀ là ní tilé so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá Nation ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín
mo fi gbogbo tẹ́ ẹ fẹ́ jẹ́ gbogbo tẹ́ ẹ fẹ́ dà láyé yín mo fi bẹ̀ yín ẹ dákun ẹ jẹ́ ká identify àwọn ipò tó wà láàrin alkama yìí ẹ jẹ́ identify wọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣe rí bí mo ṣe sọ ẹ̀kọ́ gbígbóná fẹ́ sùúrù o ẹ̀kọ́ gbígbóná fẹ́ sùúrù o n ta gbé dání nǹkan téèyàn máa ń gbé dání tí inú èèyàn máa ń dùn ni because ntí ò kí n fẹ́ mi ní rẹ̀wẹ̀sì ọkàn ni pé àárìgbà yẹn ló máa ń wà ní máìdì ní gbogbo ìgbà èèyàn máa ní negative thinking ní gbogbo ìgbà sáà ṣe rí èmi gbogbo tó bá ṣẹlẹ̀ pátá tó bá ti bá mi tí kìnìún yẹn push mi ntí mo fi máa ń gbéra mi jáde nínú ẹ̀ ni pé àárí Yorùbá lè ṣàyígbà then inú gold ni wọ́n kọ orúkọ mi sí kìnìún yẹn ni màá fi gbé gold lẹ́mi pé ṣé bá àti ìkú ṣe bí Nàìjíríà kan tá a fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ò tí ì hàn ó túmọ̀ sí pé àṣìlérí gbà ó túmọ̀ pé ẹni tí ò tí ìkú yọ jẹ ẹran tó ju erin lọ kí ló wá ní tà ní sùúrù ẹjọ́ mo fẹ́ràn wá ń ṣe báyìí lẹ́gbẹ̀ẹ́ rẹ ọ̀rẹ́ rẹ tí bá sọ̀sọ̀kúsọ ń pa Yorùbá ni tí ò bá ti lè proof ẹ̀ fàbùkù kan kì í ṣara wa a gbọ́dọ̀ tó pé torí kí ọmọ ọmọ kú kọ́mọ fẹ́ pọn bàbá rẹ̀ ṣeré káníyà torí kọ́mọ bà kú torí kọ́ ọmọ mú ẹ̀ pọn bàbá rẹ̀ kọ́mọ fi ṣeré olórí burúkú ọmọ nìyẹn ó pẹ́ kíkú tó parí ọmọ bẹ́ẹ̀ dànù kò yẹ kí irú ọmọ bẹ́ẹ̀ ò wáyé ikú yẹ kó ti parí ọmọ bẹ́ẹ̀ láti inú oyún ni kí ló dé kíla ibo là ń lọ gan ibo là ń lọ sáàrọ̀ kọ́ ó ṣe máa mú wa ẹyẹ kan ṣe máa mú wa bìlí pé tá a bá ti ṣe election tán ní 2023 ní Yorùbá lè ṣàwọn ní kó fókè ni ẹ̀dá kó fókè ni ṣé ìgbà tá a bẹ̀rẹ̀ ṣùgbọ́n tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ṣé kò sí ìjọba lórílẹ̀‐èdè yìí ni ṣé àwọn ìjọba àyẹ̀ ti pa wá ni ṣé àwọn international community tó ń gbọ́ wa wọ́n ti kú òun bẹ́ẹ̀ àbí níta ìsọ ni pé àwọn tí wọ́n fún wa ní nǹkan yẹn gangan bí wọ́n bá ti wọlé bí àwọn yẹn ti kú òun bẹ́ẹ̀ lọ́nà ṣé nǹkan tẹ̀ sọ nìyẹn etí ẹ̀ máa lo ọpọlọ díẹ̀ náà ẹ̀ máa fọpọlọ sọ̀rọ̀ àwọn nǹkan wà tó jẹ́ pé téèyàn bá ti sọ lẹ́gbẹ̀ẹ́ yín ó yẹ kẹ́ ti mọ̀ bó ṣe tó àti bọ́ nìyẹn ṣe mọ̀ ẹ ti rí i pé kò sí nǹkan lọ́pọlọ ilé ẹ mọ́ deceive wa mọ́ náà ẹ ní láti deceive wa tán náà ẹ ní láti deceive wa mọ́ náà pa lónìí pa lọ́la bójú ọba fọ́ rabalaba ọba sẹ́rù pé àwọn èèyàn máa celebrate gbogbo ìjà kọ̀ọ̀kan kéékèèké ti ṣẹlẹ̀ láàrin wa yìí sẹ́rù pé àwọn kan máa celebrate àwọn little misunderstanding tó ṣẹlẹ̀ láàrin wa tọ́lẹ̀ pé tó bá tó ti ṣẹlẹ̀ orí íńtánẹ́ẹ̀tì yìí náà là gbé lọ àwa wà lórí íńtánẹ́ẹ̀tì àwọn tá a fẹ́ gbàjọba lọ́wọ́ wọn wà lórí íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n gbogbo aṣọ ìdọ̀tí tiwa náà orí íńtánẹ́ẹ̀tì láti ń kó lọ fún ẹ dákun ẹ jẹ́ á ronú gbogbo àwọn ẹgbẹ́ oríṣiríṣi tó wà nínú Yorùbá nation ẹ dákun ẹ jẹ́ á ronú kì í ṣe tó fẹ́ fọ gúrúùpù tiẹ̀ la fi ń wá lọ́ máa fi wá Yorùbá nation kì í ṣe tó fẹ́ fọ gúrúùpù tèmi ní tí yóò fẹ́ fọ gbogbo wa lápapọ̀ ó ní ẹ jẹ́ á mú dání èmi ọmọ ṣiṣẹ́ lọ sí right ìwọ ọmọ ṣiṣẹ́ lọ sí left but tèmi bá wọn ṣe tèmi ní tèmi bá ṣe tèmi positively ìwọ ọmọ ṣe tiẹ̀ negatively then ojú kan náà ni wọ́n mọ̀ fi jọ wò wá gbogbo àwọn orú ọ̀rọ̀ tí wọ́n máa ń gbọ́ lẹ́nu àwọn ọmọ wa ìta kì í kọ́ sọ̀rọ̀ wọ̀nyí ó túmọ̀ sí pé àwa náà bígbà tá à lọ́pọlọ jù wọ́n lọ máa ń rí ẹjọ́ gbogbo èyí tẹ́ bá wà nípò nínú Yorùbá nation ẹ lọ́ọ́ lè gba pa yín kì í ṣe pé àwọn tó kàwé pọ̀ rẹpẹtẹ lára àwọn tó ṣe ẹgbẹ́ wa yìí ẹ wà láì àwọn tó lè ṣe fún yín voluntarily pọ̀ ṣebí kò disturb ẹ láti lọ bí iṣẹ́ ṣebí kò disturb ẹ àti jẹ àti mu ṣebí nǹkan tẹ́ ẹ bá kàn fẹ́ sọ pé ẹ fẹ́ sọ tàbí nǹkan tó náà bá rí tó bí yín lè rí kọ̀ọ̀gá mo ní nǹkan báyìí ṣé mo lè kọ́ ẹ̀kọ́ tàbí kọ́gà máa wọ́ pa tàbí kí ni mo ẹ bá mi kọ́ nǹkan báyìí so ìbílò àwọn nǹkan tí ó mọ wáyé nìyẹn kò dé ẹ mọ́lẹ̀ kò sí even ní àárín wọ́ọ̀dù kan ẹ lè réyàn mẹ́jọ mẹ́wàá
tó kàwé tó dá extent tó dẹ̀ wà ní ẹgbẹ́ Yorùbá Nation. Ẹ jẹ́ ká mú ọ̀làjú wọ ẹgbẹ́ yìí, ẹ jẹ́ ká mú ọ̀làjú. Mo mọ̀ pé èpò tó wà láàrin àlìkámà ló sì ń fún wa ní problem, but ẹ jẹ́ ká mú ọ̀làjú wọ náà. Ìgbà tí mo rí fídíò yẹn inú mi bàjẹ́. Ẹ dákun èló làwọn irú àwọn yẹn èló ni wọ́n ti dá sínú ẹgbẹ́ yìí. Ẹ dákun èló ni wọ́n ti dá. Ẹ dákun ta ló mọ̀ wọ́n. Ẹ dákun ta ní ilé wọn káàkiri bí wọ́n ṣe lè lérú wa. So báwa bí nǹkan bá wá ṣẹlẹ̀ táwa bá wá rori wa wípé up and down náà lọ̀rọ̀ ilé ayé tá a lẹ́jì anybody tá a sọ pé lágbájá ni tá a sọ pé àwọn tàbọ̀dọ̀ ló gbowó nítorí pé a ní ẹ̀rí lọ́wọ́ bó làwọn kan ṣe wá kóra wọn jọ rọrùn tí wọ́n máa sọ wọ́n ti gbowó ẹnìkan sì tó ń dá wọn lẹ́kùn bẹ̀ yẹn pé ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀rọ ní àwọn àgbàgbà yẹn ti gbowó àwọn àgbà sọ̀rọ̀ nìyí ṣé wọ́n fi okùn fún Ọlọ́run wá sí ìdí Yorùbá Nation. Then must you go on internet bó o ṣe mọ́ sórí internet láti pè é ṣé orí internet láti invite yẹn orí internet kọ́ láti invite yẹn náà must you now go back to internet láti ọ̀rọ̀ àwọn èèyàn bó o ṣe mọ́ ara àwọn èèyàn tí à ń sọ nìyẹn ara àwọn èèyàn tí wọ́n plot sáàrin wa yẹn ó ní yẹn ntẹ́ fi lè máa dá wọn mọ̀ nìyẹn ó ní mo fi sọ pé ìyá onítìrí ò sí nínú àwọn èèyàn tí wọ́n plot sáàrin wa. Àwọn kan ṣe àṣìṣe ni ọgbọ̀n ọdún yìí sì ní wèrè ẹ̀mí mi so àṣìṣe làwọn ṣe kì í ṣe pé wọ́n ní bad plan kankan against ẹgbẹ́ táwọn náà bá wa gbé lọ́wọ́ yẹn ṣùgbọ́n téèyàn bá sọ̀rọ̀ àgbà mí kéèyàn má di alákìkì tán tí kira rẹ̀ mọ́fà èèyàn gbọ́dọ̀ jẹ́ kí nǹkan tó bá ti jẹ́ nǹkan ọ̀pọ̀ ènìyàn èèyàn gbọ́dọ̀ rí bí ìtòun nìkan àgbájọ ìwọ la fi sọ̀yà òun ni tiwọn tá à ń sọ kì í ṣe wípé ẹ bá tó wò náà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà wà náà tó ti misdive àti sọ̀wọ́n di olóṣèlú àti ẹ̀rọ tí pé wọ́n ti ṣe kankan dáadáa ẹ̀yọ kan mọ́ kí ni ẹni mo fẹ́ ká mú kú ọ ẹ dákun gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ mi ẹjọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kájọ panu pọ̀ kájọ bólèwé ká mọ̀ sọ pé ibi tó ló ń fohùn sí ni ò dáa ẹjọ́ torí Ọlọ́run kíní is getting out of hand ẹjọ́ gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ìwọ tó bá ti jẹ́ pé o wà nínú struggle yìí o dẹ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ kò ṣe wá láǹfààní ọ̀rọ̀ káwọn èèyàn lè máa gbọ́ ẹ ọ̀rọ̀ káwọn èèyàn lè máa sáré wá sórí YouTube ẹni o lè jèrè kíní yìí o lè jèrè èmi ìsèpèlè yẹn o ẹ tó bá ṣe bẹ́ẹ̀ tó bá tètè filẹ̀ ó lè padà jèrè ẹ̀ ṣùgbọ́n wo tó bá ti jẹ́ wípé kí n ṣàṣe nǹkan kan tí ó lè mú wá nǹkan tó ní kó ọmọ ṣe tó lè mú wá ṣùgbọ́n tó àbá tó lè ronú pé nǹkan tí mo fẹ́ ṣe yìí tó lè tún nǹkan ṣe ni àbó lè ba nǹkan jẹ́ tó jẹ́ pé òkíà ìbàjẹ́ tó lè bàjẹ́ tí ò ní tó ṣe ó ti mọ̀ pé nínú nǹkan tá a gbé dání yìí ó ti mọ̀ pé ò lè jèrè ẹ̀ èrè tó jẹmọ náà ni èrè tọ́lọ́kọ́bọ̀ tó rí gbà lórí YouTube ẹ̀yẹ èrè tó jẹ kò ní jù bẹ́ẹ̀ yẹn lọ so mo fẹ́ fi àsìkò ìpè àwọn àgbààgbà nínú ẹgbẹ́ yìí ẹ dákun ẹ jókòó ẹ pé birikoto ẹ pé wájà ẹ dákun torí Ọlọ́run ẹ pera ayé jọ ẹ bára ayé sọ̀rọ̀ sẹ́ni nítorí ẹ̀jẹ̀ kó nítorí ó jẹ́ kínú mi máa dùn sí ẹgbẹ́ yìí ó pọ̀ ọ̀kan lára ẹ̀ ni wípé àti ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn christian àti ẹlẹ́sìn àbáláyé kò sí discrimination kankan gbogbo wa gbà pé nǹkan tá a gbé lọ́wọ́ góòlù tá a gbé lọ́wọ́ kan góòlù tí christian gbé lọ́wọ́ yẹn òun náà ni mùsùlùmí gbé lọ́wọ́ òun náà ni ẹlẹ́sìn àbáláyé gbé lọ́wọ́ kò tí ì sí tó pa wá pọ̀ tó báyìí rí kẹ́nìkan wá jókòó síbi kan kò nílò nǹkan yẹn kò lọ fẹ́ bàjẹ́ o ti mọ̀ pé ayé ara rẹ ló fẹ́ bàjẹ́ ayé ara rẹ ló fẹ́ bàjẹ́ ntójú wo ọba tó ẹ mọ̀ jẹ́ ká sọ mọ̀ de ẹ̀yin àgbààgbà wa àwa tẹ́ ẹ ránṣẹ́ tàbí àwa tá à ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ yìí ẹ mọ̀ sọ̀pọ̀tì wa lórí tá a bá ṣe tí ò dáa káàtì ní ẹ̀fẹ́ kọ̀ndẹ́mù wa lórí íńtánẹ́ẹ̀tì ẹ pè wá ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń tàgé fóònù nọ́mbà wa mọ́
program tá à ń ṣe ẹ pè wá ẹ jẹ́ ká mọ̀ pé a ti ń wọ̀gbẹ́ lọ ojú ọ̀nà kan nìyẹn tó bá ti wá jẹ́ pé a wọ̀gbẹ́ a wà lójú ọ̀nà kò sí ẹnìkankan tí ó wọ́ọ̀nù èèyàn pé kìnìún kálukú ọmọ ṣe tó kù ní nǹkan tó fà tá a fi bá débi tá a bá dé yìí nìyẹn ṣé gbogbo tí tẹ́lómi wa ń sọ yẹn tó ń sọ fún ayé yẹn ṣé tó bá jẹ́ pé caution wà ń bí báyìí ṣé ẹ rò pé èèyàn ò lè ronú kóhun sọ̀rọ̀ ìdálẹ̀ èèyàn nílò mo bẹ bàbá wa Professor Ọbánjí Akíntóyè bàbá aládùbáríkà àwọn èèyàn kan sọ̀rọ̀ yẹn dáadáa àwọn kan sọ dáadáa àwọn tí ò sọ dáadáa yẹn bí àwọn àràbù èébú ni wọ́n ń bu yín ṣùgbọ́n nínú àràbù èébú ọ̀hún èmi náà wá rí àwọn sẹ́ẹ̀sì díẹ̀ bó tilẹ̀ jẹ́ pé nǹkan táwọn gbé dání yẹn kó lè máa gbé dání ṣùgbọ́n nípa pé ẹnìkan gbé right lọ́wọ́ ẹnìkan gbé left lọ́wọ́ èmi láǹfààní àti jókòó báyìí láti fojú bo méjèèjì ẹ rí i pé màá mú nǹkan kan ní left màá mú nǹkan kan ní right bàbá torí Ọlọ́run a mọ̀ pé àgbàlagbà nìyí ṣùgbọ́n ẹ bá wa act agile torí Ọlọ́run ààyè tẹ́ ń fi ń gba ẹrú tẹ́ ń fi ń gbọmọ lè fi ń gba agbẹ̀yìn bẹ́bọ jẹ́ àwọn nǹkan míì wà tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí ẹ ní sọ̀rọ̀ lé nígbà tí ẹ bá dé ti sọ̀rọ̀ lé àwọn èèyàn máa nígbàgbọ́ wípé bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn rí ìyẹn ni mo fi sọ pé gbogbo aṣọ kálá akọ́lá àṣàlórùn abótẹ̀lẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà lẹ́yìn lè máa fèsì sí ṣùgbọ́n ẹ lè ní àwọn èèyàn tí ọmọ bá yín fèsì tọ́jẹ́ pé tá a bá ti gbọ́ pa rẹ̀ ti sọ̀rọ̀ kíníkan ẹ ti sọ̀rọ̀ kíníkan ẹ ti sọ̀rọ̀ á ti mọ̀ pé àwọn ọlọ́pọlọ ti mọ̀ pé tí ò bá ẹ mọ iye ìgbà tí àwọn olóṣèlú tí wọ́n ti sọ̀rọ̀ true ẹni tó gbẹnusọ fún wọn nígbà tó bá ti sọ true ẹni tó gbẹnusọ fún wọn tán tọ́rọ̀ yẹn bá padà yí wọn lọ́wọ́ wọ́n á sọ wípé àwọn kọ́ làwọn ràn tí èyí bá sì wọ́n lọ ràn ní ọ̀rọ̀ tó fẹ́ sọ ẹ́ di ẹni yẹpẹrẹ ilé ayé kí ló tó lè sáàkì ẹ̀ lẹ́yìn yẹn wọn ò ní sáàkì ẹ̀ tó ló ń ló ràn ṣùgbọ́n mú wa bìlí ìpò nǹkan ló ràn òun mọ̀ nípa tó sọ yẹn ó sọ sákò ara ẹ̀ ni tó bá jẹ́ pé ẹnu ara rẹ̀ ló fi sọ sórí tẹlifíṣàn ṣe mọ̀ pé kò ní ṣe é yí mọ́ bàbá àti Chief Sunday Igboho ẹ dákun torí Ọlọ́run ẹ gba àwọn èèyàn tí ó máa sọ̀rọ̀ ọ̀yọ́ bíà bóyá sínú pépà tàbí sórí íńtánẹ́ẹ̀tì tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá ń pamọ́ yín á lè máa tètè já àwọn olórí burúkú tó ń parọ́ yìí ẹnu wọn dùn gan o nǹkan tí wọ́n bá rẹ̀ sọ wọ́n sọ bí ẹni pé àwọn wà ń bẹ̀ ńgbà tó ṣẹlẹ̀ tàbí àwọn jẹ́ pàtísípàǹtì aburú tó ṣẹlẹ̀ yẹn ni o whereas ó lè jẹ́ pé ẹnu ẹnìkan ló ti gbọ́ ẹnu ẹnìkan ló máa ti gbọ́ ó ti sú àwọn èèyàn tó ń ṣe forí ṣe fọrùn ṣe ó ti ń sú wọn díẹ̀díẹ̀ ìbànújẹ́ kọ̀ọ̀kan tó ń wáyé lórí ẹ̀yẹn ló jẹ́ kó máa sú wọn àwọn tí wọ́n wà Nàìjíríà tí wọ́n wà láfíríkà tí wọ́n wà ní diaspora tí wọ́n náwó lórí kánìgbà kínní kò sú wọn láti máa náwó ṣùgbọ́n ìrísọ́ọ̀tì tí wọ́n ń rí lórí owó tí wọ́n ń ná kò wà encouraging mo sọ ní last time nínú mi ò bóyá fídíò tí mo ṣe láti bóyá or second the one before the last mo sọ fún yín wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti kú nínú Yorùbá nation ṣùgbọ́n wọn sọ̀rọ̀ ṣùgbọ́n àgbúrò wọn mọ́ àárín pàtì wọn mọ́ àwádẹ́rẹ́ àmọ́ bí wọ́n ṣe béèrè èèyàn àná torí otherwise ó yẹ ká ti máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n gbé pásítọ̀ wèrè ìjọsí ó yẹ ká ti máa béèrè lọ́wọ́ àwọn tó gbé dání pé tó pásítọ̀ dá o ṣùgbọ́n tí nǹkan bá ti ṣẹlẹ̀ àti gbàgbé lórí ẹ̀ náà nìyẹn ìbáàjẹ́ báàdì ló kó bá wa ìbáàjẹ́ gúdù ló kó bá wa àdé sọ kankan lórí ẹ̀ ó dẹ̀ yínrin kí n pè é ó ń da epo sí aṣọ àlàtà àwọn ẹ jẹ́ kí n bó tẹ̀lé yẹn ó ń da epo sí aṣọ àlàtà àwọn ẹ̀yin kan wá wà tó jẹ́ wípé ìforígbá eré yín
lórí èmi lọ̀gá ìwọ lọ̀gá ni lẹ́yìn àwọn bàbá wa lókè tó pátápátá ni mo tó ń sọ yẹn o àwọn míì wà nù wa tó jẹ́ pé bóyá state lọ́wọ́ àbóyá kíní kan náà ni bóyá ní ẹgbẹ́ kan ní kálukú náà ti wá sọ̀rọ̀ ẹ̀ nìkan ní àwọn kan ti ẹ̀ wà nù ẹgbẹ́ tó jẹ́ pé ẹgbẹ́ wọn gúrùpù tí wọ́n ń dáwó ṣùgbọ́n àwọn ẹlẹ́kẹ̀ẹ́ bàbà kan báyìí yóò máa kó owó tí gúrùpù yẹn dájọ́ wọn ò jẹ́ kó ṣe Yorùbá nation tí àwọn yẹn ń tìtorí ẹ̀ dáwó wọn ò jẹ́ kó ṣe wọn láǹfààní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti kúrò ní gúrùpù sẹ́ni lẹ́dọ̀bà tí àwọn èèyàn ń pe àwa yìí oríṣiríṣi nǹkan láti gbọ́ àwọn oríṣiríṣi nǹkan tá a lè gbọ́ yẹn tá a bá máa fi sọ̀rọ̀ bí a ní lè correct ọjọ́ iwájú wa àwọn èèyàn tó gbé ẹ̀mí lé Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n ti lọ nǹkan tó dẹ̀ gbé wọn lọ nǹkan tìjú ni bí àdáwó àmọ́ bá wọn ṣe yọ wà lọ sórí íńtánẹ́ẹ̀tì kan máa pàdé kó àdáwó wọn ṣe àwọn èèyàn ló máa sọ pé ṣé tí wọn bá dórí ìjọba ṣé bí wọ́n ṣe ọ̀wọ́ tó kọ́bọ̀kọ́bọ̀ tí wọ́n ń kó náà ní wọn bá ṣe yẹn ṣé tí wọn bá débi tí agbami owó wà ṣé bí wọ́n ṣe máa kọjá náà kọ́ yẹn àwọn nǹkan wà tá a níbi láti sá fún àwọn tó ní integrity pọ̀ gan nínú àwọn Yorùbá nation nínú Yorùbá nation struggle yìí àwọn tó níláárí àwọn tó ní ẹ̀kọ́ àwọn tó lóye tẹ́lómi bàbá mi sọ̀rọ̀ mo máa ń wù pé ìdààmú ṣé wọ́n kó ọpọlọ ti Nàìjíríà kúrò ní orí ẹni wọ́n wá kó ọpọlọ tọ́lọ̀ yọ̀ǹda fún wọn kó sínú because àwọn nǹkan mìíràn tẹ́lómi bàbá mi sọ kó tó yé mi yóò pẹ́ ṣùgbọ́n kò lè sú mi láti máa gbọ́ àwọn èèyàn kan wà káwé ká gbọ́ Ọlọ́run fi sí wọn lẹ́nu ẹ bá báyàn sọ̀rọ̀ ìjà lísè sí wọn níbẹ̀ náà ni àwọn èèyàn kan ti wà tó jẹ́ pé tó bá sì sọ̀rọ̀ kẹ́ni kó tó sọ̀rọ̀ kejì yóò ti súyàn ó ní àwọn ilé ìbú náà wá yẹn àwọn nǹkan tó kó bá wa nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì wà lẹ́nu tí wọ́n jẹ́ mẹ́mbà Yorùbá nation tí wọ́n ò lè yọjú nítorí orúkọ tí wọ́n ń pè wá gbòòrò wọn ò lè yọjú torí nǹkan tí wọ́n ń gbọ́ táwọn èèyàn sọ pa wa wọn ò lè yọjú torí tí wọ́n ń gbọ́ táwa náà tọ́pọ̀lọpọ̀ wa náà ń sọ jáde tí ò jọ nǹkan tó jáde lẹ́nu ọlọ́pọlọ mi ò ní bú bàbá náà ń bà mọ́ ní bàbá tèmi tí bọ̀dọ̀ kúndé bá bú bàbá mi yóò dùn mí bọ̀dọ̀ kúndé bá bú bàbá yóò bú tèmi so automatically máa afford àti bú máa afford àti bú òbí tiẹ̀ kọ́mọ̀ bá bútèmí padà torí tó wá bútèmí yóò dùn mí so mo kàn tún lè ṣe fídíò kékeré láti jẹ́ ká mọ̀ wípé àwọn nǹkan tó ń pa wá lára ti ń pọ̀ ju owó wa náà ló dẹ̀ ti ń wá mo dẹ̀ fẹ́ kó yé wa wípé n tá a gbé lọ́wọ́ process ni ẹni tó bá ń kánjú kó máa lọ fẹ̀kọ̀tẹ́lẹ̀ àmọ̀ bóyá gbà tí wọ́n kan ọkọ̀ inú àtọ̀ táwọn kan kó sí àmọ́ bóyá àwọn kan tó jábọ́ lójú ọ̀nà tí wọ́n ṣe iyèméjì ẹni tó bá ṣe iyèméjì nínú ilé ìta ṣe lọ́wọ́lọ́wọ́ yóò jábọ́ kẹ́yìn náà ni torí kò lè bá wa délẹ̀ lérí ilẹ̀ lérí ló sì lè ti rí rìsọ́ọ̀tì gbogbo nǹkan tó ń ṣe táwa ń ṣe lónìí yìí náà kì í ṣe pé nítorí òní làwa fi ń ṣe àwa ṣe nítorí ọ̀la ni a ṣe nítorí kọ́mọ ọmọdé ẹrú táwa ṣe di éèjì táwa yìí káwọn káàtì tó kúrò láyé tán káwọn wá tó bẹ̀rẹ̀ rẹ̀ tọ́ba tó bẹ̀rẹ̀ rẹ̀ tí ò tó sí ọ̀nà àbáyọ míì náà àwọn ọmọ tàwọn yẹn náà ó tó bẹ̀rẹ̀ rẹ̀ àti bí wọ́n ní ìran mẹ́ta ìtòsí ìran mẹ́ta wọ́n ní kí ìtòsí kí ló dé táwọn ìran mẹ́fà méje tí wọ́n ń tòsí gbàtà mọ̀ pé àwọn bàbá wa struggle tó yẹ kán struggle tí wọ́n struggle tí àwa dẹ̀ fẹ́ struggle tẹ̀yìn kan dẹ̀ tó fẹ́ bàjẹ́ tẹ̀yìn kan sì tó fẹ́ struggle yẹn gbogbo bí tá a fẹ́ lọ yẹn ẹ̀yìn kan sì tó fẹ́ bàjẹ́ ẹlòmíì ó kúrò ní Nàìjíríà yìí tàbí kí n sọ pé ó kúrò ní Yorùbá ó wà ní òkè òkun gbogbo ọpọlọ ti Yorùbá lórí tán yóò kàn sọ̀rọ̀ anyhow yóò kàn hùwà anyhow ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n bí nílé eré inú àwọn tó wà ní diaspora ẹ̀ ní sàìrí ìbí lára wọn kò sí bẹ́ẹ̀ ṣe ní rí ìbí máa ń jà gan
Yorùbá sọ pé bọ́mọ ọba jọ ṣòkòtò yóò jọ kéjì pa ẹni bí ni là á jọ. So ìbí máa ń jà gan tí wọ́n bá bí ìyàn rí pẹ̀lú wọ́n ṣe bí ire onóòtú tó rẹ̀ bí kún bíbí ire tí wọ́n bí. Ó lè fi pé àwọn kan ń gòkè àgbà, ó lè fi pé Ọlọ́run ń gbé ọwọ́ àwọn èèyàn kan sókè ju àwọn kan lọ. Ṣé rí èmi bẹ̀ yín, mi fẹ́ kí fídíò yìí gòjù, mo bẹ̀ yín, mo bẹ̀ ọkùnrin, mo bẹ̀ obìnrin tó wà nínú wa. Ṣé rí apart from orí internet táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ tí ò dá láàrin yín, ẹ dá wọn lẹ́kùn, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan tó ń sọ yẹn wrong. Ẹ wo ọmọ tó sọ̀rọ̀ ní fídíò kékeré láàrin yẹn, ẹ ń gbọ́ ohun ẹni tó sọ pé no ẹ má sọ yẹn, ẹ má sọ yẹn, ẹ tí ì sọ pé àwọn sọ wọ́n ti gbowó ni àwọn sọ. Ẹ ìyáláyà rẹ̀ àti bàbá rẹ̀ wo ló gbowó? Ọwọ́ ta ni ìyáláyà rẹ̀ àti bàbá rẹ̀ ti gbowó? Tẹ́tẹ́ mọ sáà máa fẹ́ ẹ sáà fẹ́ máa destroy àwọn èèyàn, àwọn bàbá wa tó wà lókè yẹn sáà ẹ sáà fẹ́ máa destroy wọn. Bẹ́ẹ̀ bá ṣe ń destroy wọn tó ní ilé àtọ̀nà tí yín náà máa wà destroy. Àfi tó bá jẹ́ pé lórí òótọ́ lẹ̀ ń destroy wọn dé. Tó bá jẹ́ lórí òótọ́ nìkan gbogbo tẹ́ bá wí sí wọn lè rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó jẹ́ pé lórí irọ́ lẹ̀ ń pa, tó jẹ́ pé ẹ̀yin náà lè substantiate nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí, ẹ̀ lè kò sí àrídájú kankan lọ́wọ́ yín. Ẹ ti mọ̀ pé pẹ̀tẹ́ ẹ̀sẹ̀ orí yín ló ń lọ. So mo bẹ̀ wá, Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ ká fojú sunkún ara wa o. Ṣé ẹni tá a bá ti ń rí yàn tẹ́lẹ̀ lára wa, tá a bá dédé rí mọ́, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ti rí nínú gúrùpù kọ̀ọ̀kan tẹ́lẹ̀ tẹ́ rí mọ́, ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ kẹ́ ẹ lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Bóyá wọn ò lè sọ ọ̀rọ̀ kan tí àwọn èèyàn kan àwọn èèyàn tó ti bá mi sọ̀rọ̀ tí wọ́n ti fi struggle sílẹ̀ because of one thing or the other. Wọ́n ń ṣe 2000 tí bá wá ní 2000 ni wọ́n tí wọ́n dẹ̀ jẹ́ adult, ọ̀pọ̀lọpọ̀ wọn influence gbogbo mọ̀lẹ́bí wọn láti tẹ̀lé wọn. Tó túmọ̀ pé bóun ṣe padà yẹn gbogbo mọ̀lẹ́bí ẹ̀ ti padà. That's the simple meaning. Ẹyọ ẹnìkan tó wà nínú struggle yìí ó nìkan là ń rí, ṣùgbọ́n èèyàn tó influence wọn kì í ok for example ẹ̀wọ̀ mi ṣé mo gbówó wá sí Yorùbá Nation láti wá pẹ́wọ́ fáwọn èèyàn. Ṣùgbọ́n ibi tẹ́mi náà believe pé mo lè ṣe ó ní pé kémi náà tiẹ̀ jáde kí n sọ̀rọ̀ fáwọn èèyàn, àwọn èèyàn máa listen sí mi náà torí pé ẹni ìgbà ojúmọ̀ ni mí, Ọlọ́run fi mí hayé kó tó di pé mo wà lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Kò sí ibi tí wọ́n ti mọ̀ mí gbogbo àgbáyé, kò sí. So irú Ifá and White tí mímọ̀ tèmi náà dé yẹn, kí èmi náà dẹ̀ lò láti ran Yorùbá Nation lọ́wọ́, láti gbé Yorùbá Nation sókè, tèmi ń ṣe nìyẹn. Ṣùgbọ́n tẹ́ bá gbọ́ ńgbà mi tá a bá sọ̀rọ̀ tá a bá ṣe mistake yá kì í sọ lọ́hùn. Ọlọ́run nìkan ni kì í ṣe mistake, anybody lè sọ̀rọ̀ kó ṣe mistake. But tá a bá máa ṣe mistake ẹ mọ̀jẹ̀ jẹ́ ká mọ̀ jẹ́ mistake tó wà damaging. Ẹ mọ̀jẹ̀ kó jẹ́ mistake tó wà damaging. Kò sẹ́ni tí ò lè ṣe mistake. Kò sẹ́ni tí ò lè ṣe mistake. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká bára wa sọ tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ láàrin ara wa, ká máa bára wa sọ, ká máa wò ń wò pé ẹ̀rọ wà Yorùbá Nation gbogbo tó bára mi, gbogbo tó bá wù mí ni mo lè ṣe. No, o ò lè ṣe gbogbo tó bá wù ọ́. Gbogbo tó lè mú Yorùbá Nation nílọ síwájú nìkan ló lè ṣe. Gbogbo tí ó fà sẹ́yìn tó o bá ṣe, èpè tẹrú àtọmọ ò ní jẹ́ o ṣe dáadáa láyé ẹ̀. Èpè tẹrú àtọmọ ọ̀sẹ̀ fún ẹ kò lè jẹ́ o ṣe dáadáa. Ẹ mọ̀ pé àgbáríjọpọ̀ òpè àwọn náà máa ń pa ọ̀tá. Àgbáríjọpọ̀ òpè tí ẹ máa ń ta draft, àwọn òpè tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn tí wọ́n mọ̀ nǹkan kan sẹ́pẹ́ ẹni tó bá jókòó tí ò bá wọn ta draft, àwọn ní máa rí mistake, àwọn ní máa rí ẹsẹ̀ tó yẹ kéèyàn gbé, wọ́n máa ṣẹ́jú sí ọ̀tá yẹn, wọ́n máa ṣẹ́jú sí ẹni tó ń bá ọ̀tá ta kiri yẹn, wọ́n máa ṣẹ́jú báyìí. Òun náà wá tẹjúmọ́ tó àmì pé kankan ẹni kankan ẹni yẹn rí tó fi ń ṣẹ́jú sóhun,
òun náà wá wò títí tí ó fi rí ayò ẹsẹ̀ tó yẹ kó gbé tí ó fi jẹ mẹ́ta mẹ́rin papọ̀ kọ́lọ̀ lé ayé ìṣeré nìyẹn kọ́lọ̀ kí là ń wá Yorùbá nation là ń wá àti nínú Yorùbá nation tá a dẹ̀ ń wá yìí wọ́n ti jẹ́ ká mọ̀ pé oríṣi èèyàn mẹ́ta ló wà bẹ́ẹ̀ àwọn tó wó wá ṣùgbọ́n tó o bá wó wá tó o bá ti dá méjì wá owó tó o wá wàá rí torí pé àmọ̀ pé wọn náà máa spread the gospel Yorùbá nation ni o ò ní fẹ́ kó mọ̀ sí mọ́ o ò ní fẹ́ kó mọ̀ wáyé mọ́ so wọn náà máa plead the loyalty ẹ wàá fi máa sọ dáadáa nípa wa ṣùgbọ́n ìwọ mọ̀ lọ́kàn ara rẹ pé owó lọ wá àwọn òbí ló ṣe ń ròyìn torí pé ibi tá à ń lọ lẹ́yìn náà ń lọ ṣùgbọ́n èyí tó ló ṣe ìwòran wa ẹ̀yin ìyẹn wa lè ń jẹ́ kí wọ́n ríṣẹ́ jẹ́ ẹ̀yin lè ń jẹ́ kí wọ́n ríṣẹ́ jẹ́ torí bẹ́yìn bá ti ṣe dáadáa sẹ́yìn tó wá ṣe àìdá ẹyọ kan gbogbo Yorùbá nation ti kọ̀ndẹ́mù ẹ̀ èmi ò rírú ẹ̀rí láyé mi sẹ́yìn ò sẹ́lọ̀ ní ẹ̀dá kan èyí tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ẹ̀ṣẹ̀ mélòó lẹ lè ronú ara ayé pé ẹ ti ṣẹ̀ Ọlọ́run mélòó ló ti fìyà rẹ̀ jẹ yín mo sọ fún yín pé àwọn onímọ̀ jẹ́ kó yé mi wípé téèyàn bá ń ṣe àìdá èyàn ó ṣe àìdá mẹ́wàá kọ́ lọ́hún tó kọ sílẹ̀ bọ̀ téèyàn bá ṣe wàǹkọ́ta dáadáa Ọlọ́run dẹ̀ kọ sí ọ̀nà mẹ́wàá Ọlọ́run wàǹkọ́ta dáadáa tó ń ṣe yẹn Ọlọ́run akọ sọ́nà mẹ́wàá ṣùgbọ́n tó bá ṣe àìdá méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́wàá ìgbà yẹn lọ́lọ́run tó kọ àìdá ẹyọ kan sílẹ̀ fún ẹ ewu bí tó nífẹ̀ẹ́ wá dé ewu bí Ọlọ́run nífẹ̀ẹ́ wá dé now ohun tó ṣe bẹ́ẹ̀ ṣé kò ní mí kò sí reason tó fi ṣe bẹ́ẹ̀ ni because yóò ti wò pé ẹni tó ń ṣe àìdá náà ó ti ṣe dáadáa sẹ́yìn tàbí pé ẹnìkan ló mislead ẹ it's not intentional gẹ́gẹ́ bá ṣe máa mislead ẹ̀yin kan tẹ́ ẹ máa misjive lórí ọ̀rọ̀ Yorùbá nation agitation yìí ẹ kàn máa misjive ẹ sọ̀rọ̀ sí yẹn anyhow ẹ sọ̀rọ̀ sẹ́nu ẹ sọ̀rọ̀ sọ́mọ ẹ sọ̀rọ̀ sọ́ba ẹ sọ̀rọ̀ síjòyè wọ́n bí yín nínú léere ni wọ́n ní wọ́n bú ìyá rẹ̀ wọ́n bú bàbá rẹ̀ lọ́jọ́ kú rè pé ọjọ́ kú ẹ ti pé oyè ni bí Yorùbá pé wọ́n bú ìyá ẹ lójú ẹ wọ́n bú bàbá rẹ̀ wọ́n ní ọ̀fẹ́ jà nítorí kọ́ ọmọ bàá kú ìjọ yẹn gangan ó ti kú torí kò sí sí déyàn fi bú ìyá ẹ bú bàbá ẹ tí èdè ṣe wípé wọ́n ṣe tí ò dá ìyá máa bú ìyá ẹ bú bàbá ẹ ọjọ́ kú ẹ ní ìpè ayé ò ní ìdí àti iye ọjọ́ kú yẹn bọ́ ọ bá jà bọ́ bà kú bẹ̀ Ọlọ́run sì lè sọ pé kó mọ́ kó rí jà yẹn jà ṣùgbọ́n nígbà tí ìdí ìyá dúró tí ìdí bàbá dúró tí wọ́n fà ọ́ lé onídìrá lílọ tó ń wẹ̀yìn ẹ̀dá kò tá ló dówó lẹ́yìn ẹ̀yìn èèyàn mi mo bẹ̀ yín o ojú òní tì mí o àní wàrà wa sí o àní fojú sunkún ara wa o owó tá à ń wá yìí ó tẹ̀ wá lọ́wọ́ o ìwọ tí ọ̀rọ̀ mi bá tó bá dùn fi soso kó mi padà ní o gbogbo mi padà mi sábà dárò yín lò gbogbo rádaràda tí gbogbo àwọn rádaràda comment nígbà ń bá rí comment 5 tó bú mi tí mo rí comment 3000 tó yìn mí màá ṣe wá kọjú só lórí burúkú èèyàn 5 èmi náà wà ní máa rò pé ṣé mo fẹ́ dán Ọlọ́run ni Ọlọ́run kan ṣe kì í blame ẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ kan Ọlọ́run gangan tó ṣe mímí tó ṣe jíjẹ tó tọ́jẹ́ pé àwọn owó náà kan báyìí pé owó ìyọwọ́ mi fẹ́ tẹ̀ tọ́nà wà níjọ́wọ́ wa ọ̀tẹ̀ tọ́jẹ́ pé àìjẹ́kọ́ ọwọ́ ọ̀tẹ̀ yẹn láti yẹ ikú tó wà ń bẹ̀ ni tàbí láti yẹ òfò tó wà ń bẹ̀ ni òfò ọwọ́ fi tẹ̀ ṣé bá máa ádẹ̀ máa blame ẹ̀ unnecessarily ṣé bá máa bú pé Ọlọ́run ṣe bí mò ń ṣe ẹ̀ àkíwá láǹfààní fún mò ń ṣe ẹ̀ sáà ti bú Ọlọ́run bẹ́yẹn wàrà òun lórí ọ̀la òun ló mọnú òun ló mọ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun ló mọ tí ó ṣẹlẹ̀ tẹ̀lé òun ló mọ tí ó ṣẹlẹ̀ lọ́la so ọwọ́ ayọ̀ ẹ̀ kúrò nínú gbèkùn o tó ń bu so tá a bá ń bu Ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ là ń bu Ọlọ́run èébú tiwa síra wá ṣe wá èébú tiwa ṣe wá yẹ kó ní wá lára pé ẹ̀ ń bu mi kò ní mí ní o ìwọ tó bá tó fẹ́ bu mi lórí eléyìí èmi ò ní kọ́ mọ́ bu mi o
ṣùgbọ́n ẹ má bú àwọn bàbá wa mọ́ torí àwọn bàbá wa tẹ̀ ń bú tẹ́ bá bú èmi ò lẹ́nu ìgbà tí mo fẹ́ bá jà èmi mọ̀ pé ẹni tó bá ṣe dáadáa yóò rẹ̀ sàn dáadáa gbà ẹni tó bá ṣàbúrú yóò rẹ̀ sàbúrú gbà ìdílé mi ò ní ìdí àti ẹ̀tì react sí nǹkan tí ẹni bá sọ bọ́ọ̀lì bá sọ ni ṣùgbọ́n ẹ má bú àwọn bàbá wa mọ́ ẹ má bú àwọn bàbá wa mọ́ torí tí Yorùbá nation bá dé kì í ṣe pé a fẹ́ kọ́ àwọn bàbá yẹn fẹ́ lọ pa wọ́n àjọṣe Yorùbá nation náà ọ̀pọ̀lọpọ̀ nù wọn pẹ̀lú experience tí wọ́n ti ní àwọn náà wọ́n tó dá síwájú lọ́pọ̀lọpọ̀ ibòmíì bọ̀ nígbà tẹ́ bá ti wá yẹ̀yẹ́ wọn tẹ́ bá ti destroy wọn àwọn èèyàn kan máa ń wò pé ok so báwo eléyìí bá dé orí ìjọba bí wọ́n sì máa bú àwọn ọba náà nì bí wọ́n sì máa bú àwọn ìdènà wọn bí wọ́n sì máa bú àwọn ọmọ ìyá wọn nì bí wọ́n sì máa ṣépè fáwọn ọmọ ìyá wọn rè àwa sọ̀rọ̀ àwa dọ́lọ́hún àwa là máa predict pé ẹnìkan ti fẹ́ kú yóò kú yóò sì kíní kan àwa là máa predict ẹ̀ kí ni ẹ dákun kí ni túmọ̀ sọ́lọ́hún ni wà ní mo ti sọ ọjọ́ sí pé ẹ jẹ́ àsọ̀rọ̀ àwọn wọ́n máa ń gbójúlé igi gbígbẹ títí tútù máa wó o igi gbígbẹ la gbójúlé pé tọ́látẹ́gùn bá ti fẹ́ igi gbígbẹ púpọ̀ tóró ó ti gbẹ yóò wò igi gbígbẹ yẹn ó sì dúró tútù ó sì máa wó kì í sọ lọ́hùn o ẹ má bẹ̀ lọ́hùn fẹ́ ní kankan mọ́ ẹ má bu olóṣèlú kankan mọ́ o ẹ fà àwọn olóṣèlú lẹ́yìn tó wù wọ́n ni wọ́n ń ṣe o ntọ́wọ̀ wa náà là ń ṣe o tí n bá fẹ́ kó ní Yorùbá nation Ọlọ́run nìkan ló lè dá mi dúró kò sẹ́ni kankan tó lè dá mi dúró àtọ́ fi àwọn èèyàn kọ̀ọ̀kan tí mo mọ̀ lólórí mi tó jẹ́ nígbà tèmi náà bẹ̀rẹ̀ Yorùbá nation mo ti ní àwọn olórí diaspora tó jẹ́ pé tí n bá tiẹ̀ fẹ́ ṣe nǹkan tó wà lọ́pọ̀ kí n má ṣe mi ò ní ṣe torí pé mo ń pa àwọn náà sustain mi di bí mo ṣe wà lónìí irú wa yìí náà ibi bá ti máa ń lé wa káàkiri nígbà tó jẹ́ pé iṣẹ́ tà ń ṣe kò lọ déédéé mọ́ ìwọ̀n tó fẹ́ mọ̀ lọ déédéé àwọn kan tó di pa so kí lè rí wa bá máa jẹ kí lè já wa òṣèré padà síbi ìbí ẹ̀ ẹ dàpọ̀ ẹ jẹ́ àrònú gbogbo ẹ̀ kọ́ra wọn ni gbogbo kí lè kọ́ra wọn ni ẹ má bú yàn mọ́ àwọn èèyàn tẹ̀ ń bú ẹ fi ẹ̀ ń déjà láìfò wa ni tàbí ìwọ tó o bá mọ̀ pọ̀ fẹ́ máa bú yàn tó wà ní diaspora tó fẹ́ máa bú yàn ní identify ìyá àti bàbá rẹ sọ̀rọ̀ nípa bàbá àti bàbá ìyá àti bàbá rẹ kó o sọ bí tí wọ́n ń gbé tàbí kó ní wọ́n join wa ní struggle yìí ní Nàìjíríà kó ní bàbá àti ìyá tiẹ̀ náà lágbájá bàbá àti ìyá mi lágbájá ni wọ́n jẹ́ wọ́n ti join Sokoti ní struggle Yorùbá nation kọ́ wá wo tí ó padà ṣẹlẹ̀ sáwọn òbí tiẹ̀ náà àníjì àti máa ṣépè àníjì àti máa búyàn mọ́ everybody ló ní right you have a right to your personal opinion tó wù ẹ́ láti ṣe o ní right láti ṣe tó bá wù ẹ́ therefore ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ń kó rẹ̀wẹ̀sì ọkàn bá ọ̀pọ̀lọpọ̀ wa náà torí ìgbà míì mìíràn máa wò ó náà ṣé bí ó ṣe máa lọ náà lélẹ̀ tó bá ń lọ báyìí kò lè gúnlẹ̀ rẹ̀ ẹ dàpọ̀ ẹ jẹ́ ká gúnlẹ̀ rẹ̀ ẹ má jẹ́ kí gbogbo sẹ́tà ti ṣe yìí ẹ má jẹ́ kó já sásán ẹ jọ àwọn títí fojú pé tí Yorùbá nation bá wáyé àwọn tí Ọlọ́run ò jẹ́ kí wọ́n rí ipò kàrìnkàrìn wọn táwọn èèyàn máa rántí wọn ní irú wa yóò nídìí àti béèrè ipò kan tó fún wa torí wọn á wò pé yes eléyìí náà ó ṣe contributor ó ṣe gudugudu méje àti ẹ̀yà mẹ́fà àwọn wọn ò fi lò ẹni ìwọ kọ́ ló máa nídìí àti fọ́ọ̀sì wọn torí gbogbo tá à ń ṣe iná Ọlọ́run gangan rí ká tó wá sọ àwọn èèyàn tájọ wà tájọ ń ṣe so mo bẹ̀ yín ojú òní tì yín àníwára wa tì Ọlọ́run ní jẹ́ kí a fi ọ̀rọ̀ Yorùbá nation ìpìtàn lásán àní fi pa ìtàn lásán pẹ̀lú ògo Ọlọ́run rọ̀ wá lọ́rùn pẹ̀lú ẹ̀ Ọlọ́run fi rọ̀ wá lọ́rùn tí mo fẹ́ sọ finally ni pé ẹnìkan kan mọ̀ kàn wá lójúmọ́ o ẹnìkan kan mọ̀ kàn wá lójúmọ́ tí wọ́n bá ti selection tíjọba wa ti wà àní lè ṣe mọ́ ìjọba wà lọ́wọ́lọ́wọ́ tá a fi ń ṣe eré ìta ṣe náà ìjọ tọ́lọ̀ ń bá dẹ̀dà pé yóò bọ̀ sí ni yóò bọ̀ sí o ẹ̀yin kọ́ lè máa dictate fọlọ́run o tí bọ̀bọ̀ yára àárọ̀ ọ̀la ni yóò bọ̀ sí bóyá ká tó ṣe
election wọn náà tá à ń sọ yìí náà bóyá ọlọ́run ti lè ṣe kó ti lè bọ́ sí tí ọ̀bọ̀ wá tí ì bọ́ sí náà títí election yẹn so kí ló wá sọ fún mi wípé nítorí pé ẹnìkan bá di head of state kò ní ṣe é ṣe mọ́ kí ló sọ fún mi ṣé head kan ò sí ní state báyìí ṣé kò sí head kankan state báyìí la fi ń rí ètò bá a ṣe ṣe yìí àbí báwa ṣe ń ṣe yìí ṣé kò yé yín pé àwa ti bá kọjá àbí táwọn kan bá dé àwọn kan tí wọ́n ti pa ìran wọn lójú àmì tí wọ́n ti jó ilé wọn tí wọ́n ti jó gbogbo dúkìá wọn tí wọ́n ti gbogbo police station ti bẹ lọ́dọ̀ wọn tí wọ́n ti bàjẹ́ tí wọ́n encourage danger sáwọn family wọn ibi tá a bá dé ìwé ìbádé bẹ̀ ẹ mọ̀ jẹ́ àpárọ̀ sọ̀rọ̀ àwọn jẹ́ ẹ wò silence ti wà táwa fi ń bá a lọ yẹn ẹ mọ̀ bàjẹ́ máa wà lọ́wọ́ gbogbo wọn tó jẹ́ pé o fẹ́ dàrú pé o sì fẹ́ dàrú ló bá wá pẹ̀lú ògo náà o ò ní rí ìdàrú dàpọ̀ ló sì jẹ́ yọ̀mọ̀ jẹ́ ti wà àtìrà rẹ̀ ìdàrú dàpọ̀ yẹn yóò jẹ́ ti wà àtìrà rẹ̀ àgbàlagbà gbọ́dọ̀ fàárọ̀ sọ̀rọ̀ di kọ́mọ̀ funfun ibi tí ruwa ilé wa jókòó sí tá a wá jókòó sí tá a bá dọ̀hún àwọn rírí jẹ rírí mu kan tá a bá dọ̀hún àwọn afẹ́ ayé kan tá a bá dọ̀hún kárẹ̀ sí ibi tó wù wá nítorí ẹ̀ tí wọ́n kan wá ń plan bí ó ṣe bàjẹ́ ìgbésí ayé rẹ ló plan bí ó ṣe bàjẹ́ o ìgbésí ayé ara rẹ ló plan bí ó ṣe bàjẹ́ kì í ṣe Yorùbá nation ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ má bu olóṣèlú mọ́ ẹ má bu ọba mọ́ ẹ má bu ìjòyè mọ́ ìfẹ́ tí wọ́n tó wù wọ́n lọ́kàn ni wọ́n ń ṣe wọn ò lè stop èmi pé dandan máa bọ̀ àbáwọ̀ èmi náà ò ní láti stop wọn pé ká máa bọ̀ àbá mi inú mi dẹ̀ dùn lẹ́ẹ̀kan sí màá tó fi fídíò tí bàbá wa ṣe bàbá wa Professor Banji ẹ jẹ́ kí n tó refresh yín lórí fídíò tó ṣe ṣe. Bola Tinubu is struggling to become president of Nigeria. There's nothing wrong with that. But we do not, because of him, collapse our struggle for the Yoruba nation. Just as we cannot ask him to collapse his own campaign for the Yoruba nation. So we have here two parallel lines in the same country, among the same people. What we who are, because this is an intellectually very strong movement, what we who are handling the Yoruba self-determination struggle must do is to be, as I said, thoughtful, competent, and proper in the way we handle matters. We don't believe we will be in Nigeria in 2023. And by the grace of God, we are not going to be in Nigeria in 2023. So we don't hurt our brother who wants to be president of Nigeria, and he must not try to hurt us. We won't try to hurt him. We have developed very sophisticated ways of getting messages to our youth across the Yoruba land. If they are going on a rally, they have a blueprint in their mind. If the police say, don't stand where you are standing, don't do your rally there, leave the place. The police are not our enemies. They are young men like us who are looking for jobs and who got the job of policemen. They have nothing against us, and we have nothing against them. So don't ever fight the police. And you will never find Yoruba boys fighting the police or the military. We have educated our young people that much. So the same thing with our brethren who want to become one thing or other through election in Nigeria in 2023. The boys who want Yoruba self-determination movement will never hurt the campaign of this, our kinsmen. So what we are asking for is that the campaigns of these, our kinsmen, must not attempt to hold the Yoruba self-determination struggle.
The two streams must flow freely. The two streams must flow freely, and leave it to our people to decide. That's all. Mo rò pé tí rí bẹ́ẹ̀ ṣé wọ́n wá ṣe Yorùbá nation ju bàbá wa Akíntóyè lọ ìwọ ṣe Yorùbá nation ju bàbá wa Akíntóyè yẹn lọ ni wọ́n fi máa sọ wípé kò sí nǹkan kan nínú tí bàbá yẹn sọ tó fi wá jẹ́ pé contrary sí nǹkan tí bàbá yẹn sọ ìwọ máa ṣe ta ni ẹ nínú struggle ta ni ẹ ta lọ jẹ́ ẹ ní pé lẹ́nu ìgbà tí bàbá tiẹ̀ sọ ọ̀rọ̀ yẹn atẹ́gùn àlàáfíà fẹ́sáwá kan atẹ́gùn àlàáfíà fẹ́sáwá kan wọn ò mú wọn lóhùn aburú kan máa wá fi oríṣiríṣi nǹkan tí ò dá kan máa fi lé wa káàkiri ṣe mọ̀ pé màmá onítìrì tá a sọ yìí náà àwọn náà sọ orú ọ̀rọ̀ yẹn tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run yẹn èèyàn mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run nǹkan tó ń fi pamọ́ sí wa lọ́wọ́ wọn ní wá béèrè ẹ̀ lọ́wọ́ wa ẹ jọ̀ọ́ ayé ò ní fẹ́ bá fún wa lóúnjẹ ẹ dákun àwọn èèyàn wa tó bá ń ṣe rán dandan ẹ jẹ́ kí gbogbo wa máa panupọ̀ bá wọn wí ká lè bá àdéhùn tá à ń fẹ́ láyọ̀ àtàrà ẹlòmíì níjọ́ tó bá ti stop ìlú báyìí níjọ́ náà mo ti wo tẹlifíṣàn rẹ̀ níjọ́ náà mo ti wo YouTube rẹ̀ síwájú sí mo ti fẹ́ bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ bá mi subscribe ẹ bá mi like ẹ bá mi subscribe ẹ tan ìmọ́lẹ̀ sí YouTube mi ẹ jẹ́ kí tẹrú tọmọ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ àbí nǹkan tí mò ń ṣe yìí náà ṣe láìkì ẹ̀ tó ni tá a bá láìkì ẹ̀ tó tó bá kù díẹ̀ káàtó ń bẹ̀ nínú kẹ́ ẹ subscribe náà lẹ́fi lè ní àǹfààní àti lè bá mi sọ lórí message so ẹ bá mi subscribe kí YouTube mi yẹn kó lè lọ sókè ojú òní tì yín àní wá yín tì ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní fojú sunkún aya ò ní fojú sunkún ọkọ wọn ní fojú sunkún ọmọ Yorùbá nation mo sọ fún yín ẹ má sọ Yorùbá nation náà mọ́ nítorí fi kàn wá lójú tí ò yẹ ká kán nìyẹn o tí a bá ti pé Yorùbá nation ẹni no going back àwa ò ní padà sẹ́yìn tí ó fi tẹ̀ wá lọ́wọ́ gbogbo ìwọ tó bá ti ní ní máìlì bẹ́ẹ̀ ìwọ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ ẹ máa lọ o ẹ má kàn wá lójú máa wọ ọ̀kànjú mọ́ báyìí o àwọn àti mọ̀ pé process ni o àdè follow process yẹn débi tọ́nà wọn ti fi wọlé wa lọ́wọ́ so ìwọ tójú bá ń kán máa lọ o nídìí àti lọ máa display fún wa lójú tẹlifíṣàn pé àwọn kan ṣe kinní kan kinní kan ó yẹ kán ti ṣe pẹ̀lú tí wọ́n ti ṣe gbogbo nǹkan tó bá tó àsìkò sísù fùrọ̀ máa là fúnra ẹ̀ ní Yorùbá nation no going back.